ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yẹ kalẹ̀ káàárọ̀ ẹ káàsán according to the time tí mo bá bá yín ẹ wò ó lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwo àti Ọ̀ọ̀nìrìṣà ọ̀rọ̀ yìí ó ti gbọ́nà bòmíì yọ o ibi tá a rò pé igi máa so sí ibi ò padà so síbẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò àwọn tó jẹ́ afọbajẹ àti àwọn àgbààgbà àwọn olóyè àwọn tó nífọ̀n léèkánná tí wọ́n lẹ́nu lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti Ilé Ifẹ̀ lápapọ̀ wọ́n ti fárígá báyìí pé dandan gbọ̀n kábíyèsí Olúwo ọba Abdulrasheed Tẹ̀lú wọ́n gbọ́dọ̀ wá tẹríba àbí kí wọ́n jẹ́wọ́ lẹ́rọ̀ tàbí kí wọ́n kúkú nawọ́ sẹ́ni tó bá tọ́ sí tí wọ́n fi yí ipò ọba tí wọ́n fi yí fún ọba Ògbówòsì ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí mo sì ń pariwo ẹ má gbàgbé pé mo máa ń kọrin kan wọ́n sì tún kọ fún gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tọ́rọ̀ yín bá ti fẹ́ dà báyìí máa ń sọ̀rọ̀ kan pé báwo ni wọ́n ti kọ́ lọ́dọ̀ bá àmì nílùú wa lọ́hùn-ún wọ́n ní ẹ̀yin àgbààgbà ẹ fi sùúrù sí o ẹ má fọ̀tẹ̀ bá wọn à ń ṣe jẹ́ o ẹ̀yin àgbà ẹ fi sùúrù sí o ẹ má fi ìjà bá wọn tá à ń ṣe jẹ́ o kì í ṣá ẹ gbọ́ báwo ló ṣe jẹ́ ṣé kábíyèsí Olúwo tìlú Ìwó òun ló àpọ́ǹtì kábíyèsí Ọ̀jájá ọba Ògúnwùsì Adéyẹyè àbí báwo ni kí wá làwọn tó dìde sí ọ̀rọ̀ yìí torí pé lóòótọ́ gbogbo wa ò lè dákẹ́ ká máa wò torí ìfúdí èyí àwọn tó dìde tó sọ̀rọ̀ a lè bá wọn wí tí wọ́n ní dandan gbọ̀n gbogbo wọn lẹ́rìí lórí ìwòran báyìí tí wọ́n ní dandan Olúwo gbọ́dọ̀ wá tẹríba àbí kó jẹ́wọ́ lẹ́rọ̀ tí ó bá jẹ́wọ́ láàrin ìwọ̀nba wákàtí díẹ̀ ó ṣeé ṣe ibi tó bá máa já sí èmi ò lè sọ àmọ́ èèyàn farabalẹ̀ ẹ wo fídíò yìí kí wọ́n ní tò ó ṣeé ṣe o tí ó bá ti jáde lẹ́rọ̀ kó wá nẹ̀ka wípé tò lágbájá báyìí ni ọba tọ́ sí èmi mo ṣe báyìí lágbájá báyìí ni mo pè gẹ́gẹ́ bí ẹni tó lẹ́nu nígboro tó nífọ̀n tó lè kanna àmọ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó wà lẹ́yìn ẹ̀ fà ó kọjá ege ẹ kọ́kọ́ wo fídíò yìí ná tẹ́ ẹ bá ti wò ó mò ń padà bọ̀ káwá ṣẹ̀ṣẹ̀ wá ṣe ohun táwọn olóyìnbó ń pè ní analysis ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn yẹn wá bá mi wò ó. Ọláńsílẹ̀ tí mo jẹ́ àgbà Akínbáṣọ̀run ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ lóyè mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ obìnrin ilẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ mo dúpẹ́ lọ́wọ́ wọn tó nílé ayé mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba mo dúpẹ́ lọ́wọ́ olóyè mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Lédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí gbogbo ibikíbi tẹ́ bá wà kádé kó pẹ́ lórí kí ó kẹ̀lẹ̀ kó pẹ́ lọ́wọ́ kẹsàn ọba kó gbé kó pẹ́ ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́ gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Rashidi Olúwo wọ́n ní òjò ń rọ̀ èèyàn sáṣẹ́bẹ̀ bójò bá ń rọ̀ èèyàn sáṣábẹ̀ igi tójò bá dá òun ní tabẹ́ igi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ká máa rántí gbáalé nítorí pé àmọ́ ètí tó kó lè so ọ̀rọ̀ tán sọ nípa bàbá wa Ọ̀ọ̀nìrìṣà olórí ọba aládé kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ó pọ̀ ju ẹnu wọn lọ wípé ọ̀wọ́n kópa tó pọ̀ nígbà tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì tó fẹ́ jọba
ipa tán kó yẹn àti ọmọ ẹni tí wọ́n fóònù ẹ̀ ó yẹ kó sọ ẹni tí wọ́n bá wọn pè kán tó lè rí ọba yẹn jẹ kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀ kó tó lè jẹ ọba yẹn ó yẹ kó sọ ẹni tí wọ́n bá wọn pè àti ọ̀wọ́n pátákó kí ọba Adéyẹyè Ògúnwùsì kó tó lè jọba yẹn. Bí èèyàn ò bá rí wọn fẹnu sọ kò yẹ kó máa fẹnu ẹ̀ sọ wátawàta ọ̀rọ̀ tàbí kó máa fẹnu ẹ̀ lu bómúbómú. bọ̀dé mo ń fi àkókò yìí rọ bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì olórí ọba ilẹ̀ káàárọ̀ òjìrè nílẹ̀ Yorùbá wípé Ọlọ́run ti gbé wọn ga. ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀ ó dàbí igi àgbálùmọ̀ tó kó èso tó pọ̀ sórí rẹpẹtẹ ṣùgbọ́n tọmọdé tàgbà ló ń sọ̀kò ló ń sọgi nítorí pé gbogbo wọn rí adùn àti oyin tí wọ́n fẹ́ rí mú lára àgbálùmọ̀ yẹn. àgbálùmọ̀ yẹn kò torí ẹ̀ kó kú kò torí ẹ̀ kó má so tọdún bá tún gorí ọdún àgbálùmọ̀ yẹn á tún so ju tọdún tó pọ̀ ni. àwọn tó ń ṣèranù kí kábíyèsí ọba wa Adéyẹyè Ògúnwùsì kò rí tiwọn rò torí pé wọ́n mú dàgbàsókè bálẹ̀ Yorùbá wọ́n mú dàgbàsókè bá lọ́balọ́ba ọba aládé. Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọba kan nílẹ̀ Yorùbá àfọba tó bá fẹ́ fẹnu ẹ̀ ra ẹ̀sọ́ owó tó wúrò. bọ̀tí mo fẹ́ kán máa rántí pé tọ́ bá nànà kí ọ̀bọ náà máa gbèjà o. ẹni tí ọ̀rọ̀ yìí bá taba pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá tọba kó bínú kó ṣe ohun tó bá fẹ́ ṣe kárí káwò. wọ́n ní àrùn jẹ́ àrùn adẹ́tẹ̀ ń sáfá síwìn ni o. àrùn ju àrùn lọ adẹ́tẹ̀ ó tún ń sáfá síwìn ni nítorí wípé èèyàn kò lè máa fi olórí ọba wa nílẹ̀ Yorùbá tí gbogbo wa gbọ́njú bá nínú ìtàn pé àròlé Oòduà ni kó máa fi wọ́lẹ̀ níwájú irú àwa tá a jẹ àgbà Akin Báṣọ̀run Yorùbá. àgbà Akin Báṣọ̀run Yorùbá dàbí dìfẹ́ǹsì fún ọba ni. tí ọba Olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn orí adé á bí nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá a fẹ́ mọ ipa tí ọba wa Ràṣídì tó kó àtẹni tó sọ pé òun fóònù ká máa rántí ìgbà tá a bá ń fùwà pé àtúbọ̀tán ń bọ̀. ìgbà tẹ́ fẹ́ tà wá sóko ẹrú ṣé bí àwọn èèyàn ní ọgbàjọba tí ọ̀nà máa kọ́ mọ́ṣáláṣí ogún tọ́nà wọn ò ní ìdí mọ́ṣáláṣí ìdàgbàsókè ìlú wọn náà fẹ́ ṣé bí nítorí àpò tiwọn ohun tó máa tán tá máa fi sílẹ̀. ṣé ẹ ti gbọ́ nǹkan tí àgbà Akin sọ lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwoyè àti ọba Ọ̀ọ̀nìrìṣà. ọmọ Yorùbá ẹ má gbàgbé pé mo sọ̀rọ̀ kan lákọ̀ọ́kọ́ mo ní kí wọ́n fi sùúrù sí i torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń gbé ètò wa àwọn pé wọ́n lè kórìíra kábíyèsí Olúwo èmi a sì máa jẹ́ kó yé wọn pé èmi ò fìgbà kan kórìíra ẹnikẹ́ni tó bá ti jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá. aṣíwájú náà ni wọ́n jẹ́ àmọ́ tágbàlagbà bá ṣe nǹkan tí ọ̀dà tá a bá pè wọ́n ṣàkíyèsí kò léèwọ̀ jù kò léèwọ̀ rárá àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ dákun kí ló lè fàjà orí Saheed Òṣùpá ó ní kí ló lè fàjà kí ló lè fẹ̀tanú ṣé tàjọba ló wá fẹ́ fa ìjà lára ṣé tọba orin ló sọ ń bi tiẹ̀ ní mo gbé lọ síbi ẹgbọ́ báwo ló ṣe jẹ́. àmọ́ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ jákèsí nǹkan kan lórí ọ̀rọ̀ kábíyèsí yìí àwọn méjèèjì àrólé Oòduà àti kábíyèsí Olúwo. ẹ má gbàgbé kábíyèsí Olúwo ti sọ̀tàn kan tẹ́lẹ̀
nígbà kan ìyẹn ti lọ tó ní í ṣe pẹ̀lú Ifẹ̀ àti Ìwó. Now nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ wípé kí wọ́n wá fẹnu ara wọn jẹ́wọ́ àwọn tí wọ́n pè tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn tí ó fi di pé ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá tó fi di pé wọ́n dórí oyè, ta ló tọ́ sí ta ni ò tọ́ sí, iná ẹ̀ la fi máa ń sọ wípé ẹja ṣọ́ọ̀ṣì. àmọ́ kò síbi tá a fẹ́ ti ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sí tó ju wípé ìjà ló dé torí ó dòwe, torí tíjà ò bá dé kórí ó dòwe. Ẹ má gbàgbé nínú ọ̀rọ̀ tí kábíyèsí Abdulrasheed ọba Olúwo tó sọ, ẹ mọ̀ wípé wọ́n wà ní ipò kan náà tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tí ìjà dé, kí ni ìjà tó dé? Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní kábíyèsí Olúwo yìí ó jẹ́ ara nǹkan táwa náà máa ń sọ wípé wọ́n fẹ́ dá wa padà sóko ẹrú. Èmi ò tẹ́ mọ̀ pé àwọn bàbá wa afọbajẹ yìí náà mọ̀, àwọn olóyè yìí mọ̀ pé à ń padà sóko ẹrú. Àmọ́ bàbá kábíyèsí bàbá àgbà Akin, mo fẹ́ rán yín níṣẹ́ kan sí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan pé torí pé àwọn Olúwo àti àwọn ẹgbẹ́ ẹ̀ fẹ́ dá wa padà sóko ẹrú, ẹ bá wa sọ fún kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà pé mo mọ̀ pé bàbá náà mọ̀ pé oko ẹrú ni Yorùbá wà. Gbogbo nǹkan yòówù tí tẹlú bá sọ ìyẹn Olúwo tìlú Ìwó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, èmi náà wò pé ẹjá fi ọ̀rọ̀ yìí lẹ̀, ẹ jẹ́ kí kábíyèsí ibi tẹ́ ẹ ti suspend wọn àbí tí wọ́n ti suspend wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ní ìròyìn wọn tó lọ tẹ́lẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Àní ẹ jẹ́ káwa gbójúlé ká fojú lébi tá à ń lọ. Yorùbá ẹ̀yin àgbàlẹ́ ní ẹni téèyàn bá ń bá nẹ́jà níwò kì í wo ariwo ọjà. Ẹ sá ti joyè ìwọ kóńkó ìwọ ìnà, ẹ ti móyè yìí jẹ. Mo jẹ́ fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ wa, ẹ yéé ṣì wá gbọ́ àwa tá à ń ṣètò lórí ọ̀rọ̀ Yorùbá. Kò sí ẹni, èmi personally kò sẹ́ni tí mo kórìíra. Ẹnìkan aṣọ tí mo sì kórìíra rèé, ẹni tí ó bá fẹ́ kí òmìnira Yorùbá ó dé. Mo hate ẹ jù. Má jẹ́ tán Ògún gbọ́ sáàtì làwọn nù, Ògún ilẹ̀ mọ̀. Mo hate ẹ jù. Orí pé mò ń làágùn bí tí mo wà, mo ṣe ń bẹ̀rẹ̀ ètò náà paná jẹ́ ẹ̀nùsì. Bí mo ṣe ń bẹ̀rẹ̀ ètò náà paná, mi ò lè sáré lọ tan jẹ́nẹrétọ̀. Ìdí ni tí mo fi ní dandan mi sì fẹ́ kọ́ọ̀tì ètò yìí. Tó bá jẹ́ pé orílẹ̀-èdè mi mo wà, ṣé yóò rí bẹ́ẹ̀? Omi Nàìjíríà ti pọ̀ jù, ìyà ń jẹ ìran Yorùbá. Ìdí ni tí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde láti dúró ti kábíyèsí ẹni ẹ̀wọ̀n tí mo fi ń fẹ́ ra pépà. Bí mo bá ní kẹ́yìn ọmọ Nàìjíríà, sọ́rí ẹ̀yin ọmọ Yorùbá, kẹ́ ẹ ṣe mí láàánú, kẹ́ ẹ ra nǹkan fún mi, ẹ rà á. Àmọ́ ohun tí mò ń sọ ni wípé àní ìyà nílẹ̀ Yorùbá ń bẹ láti jù, à ń bẹ nínú ìjìyà. Kí ni kábíyèsí tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá tí í ṣe ọba Ògúnwùsì Adéyẹyè, kí ni kábíyèsí yìí kí lẹ fẹ́ máa wò wá sí? Ẹ ti fi ọ̀dọ́mọdé jọba, ẹ máa fi àgbà lò ó. Ẹ fi àwọn tó bá bú yín lẹ̀, ẹ fi ọba Olúwo tìlú Ìwó ẹ fi lẹ̀. Ẹ yóò wí nǹkan tó bá fọ́ sọ. Wọn bá sọ pé tó àwọn ní ifá tó mú yín, ifá tó mú ẹ̀yin náà ló má wọn náà, ẹ yóò yé wọn. Bólúwo bá wá di ẹ̀mí àlónìí, ìbá àdẹ́ ní nǹkan kan tí ìbá ṣe, tí ọba ti ṣe ìdíwọ́ fúnra Yorùbá láti kó olóko ẹrú, ó fírí lọ́dọ̀ tèmi ò ní ilé sọtẹ́ lòmí. Ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ti ẹni tó bá ń péjọ pé afẹ́sẹ́ àfẹ́ káwọn èèyàn yóò kó olóko ẹrú, àwa náà rí ètì ẹ̀. Àkórìíra ń tọ̀ wọ́n jù. Adẹ̀mọ̀ fáwọn alálẹ̀ kórìíra ẹ̀.
a mọ̀ pé Olódùmarè kórìíra ẹ̀, a mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad kórìíra irú ẹni bẹ́ẹ̀, Jésù hẹ́ẹ̀tì ẹ̀, àwọn àgbààgbà alálẹ̀ Ògún Ṣàngó àti gbogbo ẹ̀ náà wá parapọ̀, ṣe mọ̀ páyé tó òun ti bá a báyìí. Bẹ́ẹ̀ ni, àmọ́ gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá fara tì wá, tẹ́ ẹ sọ pé ìran Yorùbá gbọ́dọ̀ kú olóko ẹrú, ẹ ṣe dáadáa ni mo ṣe ń rán gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dìde láti ilẹ̀ Ifẹ̀ yìí látòrí bàbá wa àgbà Akin wípé ẹ bá wa rán bàbá létí kábíyèsí Ọ̀jájá àrólé Oòduà, wọ́n mọ bó ṣe lè, wọ́n mọ̀nà tí wọ́n lè tọ̀ dọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé àwọn ọmọ yìí ń jìyà, wọ́n sì mọ̀ gbésẹ̀ tó tọ́, wọ́n sì mọ ẹni tó yẹ kí wọ́n pè. bọ́ bá di pé lù ń dàrú láàrin kan, wọ́n ti kọ́kọ́ ránṣẹ́ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. wọ́n mọ̀ pé Professor Bánjí Akíntóyè mọ̀nà tó yẹ kó gbà tá a fi bọ́ lóko ẹrú. ẹ̀rí ẹ ṣàánú mi o, inú ooru mọ wà, ẹ̀yin tẹ́ bù ọ́kùnrin tó ń bù wá pa àǹtọ̀rọ̀ owó àtọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Professor Bánjí Akíntóyè mọ̀nà tá a máa gbà tá a fi bọ́ lóko ẹrú. Olóyè Sunday Adéyẹmọ dúró digbí pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ wípé báyìí la gbà á, kàkà tá a fi máa bá ara wa jàjà tí àwọn èèyàn máa wá sọ wípé kò tán, ni mo fi kọrin yẹn pé káyé má sọ wípé kò tán yín kábíyèsí Ọ̀jájá, káyé má sọ wípé kò tán yín, kí Fúlàní má sọ wípé kò tán yín, àwọn yín mìíràn kí wọ́n má sọ wípé kò tán yín, kí wọ́n má sọ pé kò tán. ṣe bẹ́yìn Yorùbá náà lẹ́ ń bára yín jà yìí láì tí ì gbà kankan. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o. Olúwo kò síbi tẹ́ ẹ fẹ́ sá lọ, kò síbi tán fẹ́ gbàdé lórí yín, kò síbi tán fẹ́ lé yín gbà, àmọ́ ẹ má fi ọ̀tẹ̀, ẹ má fi ohun tẹ́yìn fẹ́ jẹ́ kẹ́ ẹ fi bà ohun tí ìran Yorùbá yọ jẹ́ níwòyí ọ̀la jẹ́. ohun táwa ń sọ fún yín nìyí, àwa ò níjà kankan tá a fẹ́ bá yín jà. ẹ bá àdádé sẹ́gbẹ̀ẹ́ bí, kẹ́ ẹ fi òṣùká sẹ́gbẹ̀ẹ́ òsì, bó ṣe wù yín iná ẹ̀ lẹ́ ṣe gbé e. àmọ́ òmìnira làwa ń fẹ́ nílẹ̀ Yorùbá, ìyẹn òmìnira orílẹ̀-èdè Yorùbá. bẹ́ẹ̀ ni yẹ́sà, ohun tá à ń fẹ́ nìyẹn. gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ ẹ ṣé mo dúpẹ́, mo rí yín. ẹ bá mi share, orílẹ̀-èdè Yorùbá la fẹ́. ìjà ló dé lórí dòwe o láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti ọba Olúwo tìlú Ìwó. wọ́n sì ní alẹ́ tí ọba ṣojú ẹni lẹ́, èèyàn kì í mọ̀rìn òkùnkùn ẹ̀rìn. ẹjẹ́ àṣepẹ̀lẹ́ àwa tá à ń bá wọn dá sí. bẹ́ẹ̀ ni, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, orí náà ni ó máa jẹ́ orí láyé. bàbá òtítọ́ ọ̀rọ̀ ni a máa sòun. ọba Olúwo ẹjẹ́ á máa jọ sọ, ẹjẹ́ á máa jọ sọ. àwọn tẹ́ ẹ fi wàjọ, tẹ́ ẹ lẹ́fẹ̀sì jọ, wọn ìrí ẹ̀mí àwọn fín o. ẹ̀mí àtó ń kọ̀ntró gbogbo nọ́ọ̀tì tó bá sọ pé ó náà ni, kí ló dé? ló bá tẹ̀ jẹ́yìn náà lẹ́gbàdélé wọn lórí. wọ́n kéré lóòótọ́, ṣùgbọ́n ọjọ́ orí kọ́ ni wọ́n fi tògbò àgbà. Ọlọ́run ọba òkè ló tó. ẹ jẹ́ mọ̀ pé àwọn kan náà wà lẹ́yìn yín tí wọ́n kéré sí yín, tí wọ́n sì ń sọ pé kábíyèsí, tí wọ́n dàgbà jù yín lọ, tí wọ́n ń ṣe kábíyèsí fún Olúwo. ṣẹ́tọ̀ yín ni tó yẹ kẹ́ ẹ gba kábíyèsí irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀, ṣùgbọ́n nítorí pé a ti gbé yín sípò àgbà. fúdé yìí mo tún sọ, ẹ dákun ẹ má jẹ́ kí ìjà ọba ìrìn àjò wa jẹ́. káyé ọmọ máa tọ́ka sí wa pé kí gbogbo àgbáyé má máa wò wá pé ṣe báwọn àgbààgbà wọn náà rèé àbí ọ̀tán. ìdí ni táwa fi ń sọ lórí eléyìí. títí ìgbà míì tẹ́ẹ̀tù máa bá wa pàdé. ẹ ṣé àdúpẹ́, àátún pàdé. ẹ lè fún wa ní sí